ó mà ṣe o, bàbá ìyá àtàwọn ọmọ márùn-ún jóná kú mọ́nú ilé. Kò sẹ́ni tó máa gbọ́ bí iná ṣe run odidi ìdílé kan pátápátá tí àánú kò ní ṣe é. Ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún wáyé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 14 oṣù kínní ọdún 2024 yìí lágbègbè Túndúnwàdá níjọba ìbílẹ̀ Wàdàbùnpáì nípínlẹ̀ Nasarawa. Bàbá ìyá àtàwọn ọmọ márùn-ún tí wọ́n wà nínú ilé ọ̀hún ni gbogbo wọn pátá kú kó tó di pé wọ́n gbé wọn dé ilé ìwòsàn ìjọba tó wà lágbègbè náà fún ìtọ́jú. Aláròyé gbọ́ pé alẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ 14 oṣù yìí níṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé àti pé ojú oorun ni iná ọ̀hún ká gbogbo wọn mọ́. Káwọn aráalé àti àwọn ará àdúgbò sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀, kò sẹ́ni tó lè súnmọ́ iná ọ̀hún rárá mọ́ nítorí ó ti fẹ̀jú gidi. Ọ̀gá àgbà iléeṣẹ́ panápaná agbègbè Dakata Alhaji Saminu Abdullah tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ ajé Monday ọjọ́ 15 oṣù kínní ọdún yìí sọ pé aráàlú kan tó ń jẹ́ Ibrahim Sani ló pe iléeṣẹ́ àwọn lálẹ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tó sì sọ wípé iná ń jó níbìkan o tí àwọn sì sáré lọ síbẹ̀ kíá. Ó ní nígbà táwọn débẹ̀ àwọn gbé bàbá ìyá àtàwọn ọmọ márùn-ún kan táwọn bá nínú ilé náà jáde táwọn sì sáré gbé gbogbo wọn lọ sílé ìwòsàn fún ìtọ́jú. Ṣùgbọ́n àwọn dókítà sọ pé òkú àwọn èèyàn ọ̀hún làwọn gbé wá sílé ìwòsàn wọn. Ìwádìí tí wọ́n ṣe fi hàn pé nígbà táwọn iléeṣẹ́ NEPA agbègbè náà múná wọn dé lójijì ní iná burúkú ọ̀hún ṣẹ́yọ nínú ilé ọ̀hún tí àwọn olóògbé náà sì bẹ̀rẹ̀ sí jà raburabu. Wọ́n ní nítorí pé ojú oorun ló bá wọn ni wọn kò ṣe mọ ibi tí wọ́n á sá sí tàbí bí wọ́n á ṣe tètè paná ọ̀hún kó tó di ohun ńlá mọ́ wọn lọ́wọ́. Àwọn dókítà ní èéfín iná tí àwọn èèyàn ọ̀hún fà símú gan-an ló ṣokùnfà bí gbogbo wọn ṣe kú lẹ́ẹ̀kan náà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.